billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́, ṣàlàáfíà lẹ wà. Gẹ́gẹ́ bí èmi on point by two ṣe wà lẹ́ni. Kí ni ètò ti tèní? Ètò ti tèní ni pé product tá ń tà yìí, àwọn èèyàn sọ wípé àwọn fẹ́ oko ńlá, àwọn fẹ́ oko ńlá. I'm sorry, ẹ dákun, ìwọ̀ntúnwọ̀nsì ni èmi máa ń ṣe. Ìyókù mo lè mọ báyìí pé ní ọmọkùnrin lọ ṣoṣo yín, àwọn fẹ́ nǹkan ọmọkùnrin ńlá. Tó kí ló wá fa gbogbo eléyìí? Kí ló fa gbogbo eléyìí? Ọ̀dọ̀ jẹ́ kí n sọ fún yín, agbára Ọlọ́run ká o, agbára Ọlọ́run ká, ṣóyé yín, agbára Ọlọ́run ká. Bẹ́ẹ̀ mo ti sọ fún yín pé owó lẹ máa san, owó lẹ máa ṣe kí ni, owó lẹ máa san. So bí mo ṣe ń bọ́rọ̀ mi lọ, kí ló wá fa gbogbo eléyìí? Nǹkan tó fa gbogbo eléyìí náà ni pé àwọn obìnrin tẹ́ ń rìn, àwọn obìnrin yìí náà ló yìn yín lọ́rùn. Then ìwòkuwò tẹ́ ń wò, ìwòkuwò tẹ́ ń wò, ṣóyé yín, ṣé ẹ rí àwọn fíìmù tẹ́ ń wò yẹn? Wọ́n ti gbé nǹkan lura, ní kọ́ mo ti ń sọ, wọ́n ti gbé nǹkan lura ní ó wà aràn kankan, ọmọkùnrin ó wà aràn kankan. Òun lẹ́yìn ń wò. Mi ò sọ wípé Ọlọ́run ò jogún irú ẹ̀ fáwọn ẹlòmíì o, few majority size rẹ ni wọ́n ní, size rẹ. Then kí ló wá fà á? Ọmọbìnrin tí ó yẹ pé ó sì yọ̀ǹgì tí ò mọ̀ kankan kò sáà lè mọ wá oko ńlá káàkiri, kò lè mọ wá oko ńlá káàkiri. But àwọn mọ́mì, àwọn obìnrin tí wọ́n ti ná gbára, tí wọ́n ti ná gbòòrò, tí wọ́n ti ná kúrú, tí wọ́n ti ná kùsí, tí wọ́n ti ná kàrá, tí wọ́n ti ná kúrú, tí wọ́n ti ná kùsì, kúṣá, kùsì, kò sí nǹkan tí wọ́n ná. Àwọn ni wọ́n fẹ́ yín yín lọ́rùn, àwọn ni wọ́n fẹ́ yín yín lọ́rùn. Àwọn obìnrin tó yẹ pé wọ́n ti ṣe gbogbo ẹ̀ dárí, wọ́n ti ṣe gbogbo ẹ̀ dárí, wọ́n wá mọ wá screw, àwọn ló mọ wá èyí tó yẹ kí wọ́n kàn gbé sójú rẹ̀ ni, tó mọ ṣe kùrùrù, kó mọ screw wọn lọ, kó mọ ṣe bí iṣẹ́ náà sì ni, ṣóyé yín, bẹ́ẹ̀ náà sì ni àwọn obìnrin míì, ṣóyé yín, àwọn obìnrin tó yẹ pé àwọn gan wọ́n ti ojú ara wọn ti expand, ojú ara wọn ti expand. Irú àwọn obìnrin bẹ́ẹ̀ wọ́n ti bímọ dáadáa rí. Irú àwọn obìnrin bẹ́ẹ̀, ọkùnrin tí wọ́n ti bá lò pọ̀ nígbà kan rí, àwọn ọkùnrin yẹn ti ní nǹkan ńlá. So kò sí kékeré ò lè fixing mọ́, kékeré ò lè fixing fún wọn mọ́, àfi ní láì. Ẹ rí i pé àwọn obìnrin míì tó bá ti fi ọkọ tí ó ní nǹkan ńlá tẹ́lẹ̀ tó ní okó ńlá tẹ́lẹ̀, ọkùnrin kan kò ní tẹ́ wọn lọ́rùn mọ́, àfi wọ́n máa wá bẹ́ẹ̀ ni wọ́n máa ní bọ̀dá jẹ́ wo size ẹ wò ni, jẹ́ wo size ẹ wò, jẹ́ kí mi ò bá tẹ̀lé bí yín léèrè ọgbọ́n wọ́n á fọwọ́ mọ ọwọ́ máa kàn yín ní ṣòkòtò kí wọ́n mọ size yín, kí wọ́n mọ size yín. Tí wọ́n bá ti rí pé size kékeré ni wọ́n ó sá, bẹ́ẹ̀ tí wọ́n bá ti sọ pé size ńlá ni wọ́n tẹ̀bà tibẹ̀ ni. Kò sí nǹkan tí wọ́n ní ṣe fún àwọn ọkùnrin because already wọ́n mọ̀ pé àwọn ò ní rírú size yẹn níbòmí. So irú ìwọ tó bá yẹ pé wá ní níwọ̀nba size àmì kékeré size, tó bá wá rírú wọn tó nífẹ̀ẹ́ wọn, tí wọ́n ṣòfẹ́ sí ẹ, tí wọ́n bá ti rí pé irú nǹkan tí o gbé sí ara kò dàbí ti fọ́mà wọn, wọ́n fi style, wọ́n fi yọ ẹ̀ kalẹ̀. Tó bá yẹ pé wá jẹ́yàn tó lówó lọ́wọ́, wọ́n lè mọ fọgbọ́n gba owó ọwọ́ rẹ, wọ́n wá mọ fi style mọ wá èyí tó ní nǹkan ní abẹ́ bí títa ọkọ wọn tẹ́lẹ̀, wọ́n mọ fi owó rẹ̀, wọ́n mọ fi fún. Why not kí wọ ọkùnrin wọ́n deceive ara ẹ̀, wọ́n deceive ara ẹ̀. Àìmọye àwọn obìnrin tó yẹ pé irú ọkùnrin ní okó náà yẹn gan, wọ́n máa ń dẹ́rù bà wọ́n, why not look for size yẹn? Why looking for size gbangba? Why looking for ìyẹn tó ń fẹ́ size gbangba? Why not look for size kékeré? Why not? Then àwọn obìnrin mi wà tó jẹ́ pé juicy wọn ó lágbára. Juicy táwọn ṣe nìkan láwọn obìnrin mi ó kọjú obìnrin 5. That is juicy abẹ́ tiwọn, tí wọ́n bá ń bọ́kùnrin ṣeré ìfẹ́, tí wọ́n bá ń gbádùn ẹ̀ lọ, àwọn already wọ́n ní gift yẹn already o, wọ́n tún wá lọ lo gbogbo àwọn nǹkan yìí understand, tá mọ́ra wọn yìí, wọ́n ti lọ lò pọ̀. Kíní yẹn ó mọ sand ní brain wọn bí nǹkan míì, bí wọ́n ṣe mọ pump juice yẹn lélẹ̀, tí wọ́n máa pump juice yẹn lélẹ̀. Ṣé irú àwọn yẹn ìwọ oníkiní kékeré tí o lè dúró tì wọ́n? O lè dúró tì wọ́n. So irú àwọn yẹn wọ́n máa fẹ́ kí ọkùnrin máa ní kìmí lábẹ́ gidi gan, wọ́n máa fẹ́ kí ọkùnrin ní kíní yìí, wọ́n máa fẹ́ kọ́ ọkùnrin ni, so that kí ọkùnrin
kí wọ́n fẹ́ mọ gbádùn ọkùnrin yẹn lọ títí because wọ́n tẹ̀ ti lọ nǹkan sára then wọn ò ní fẹ́ pé kọkùnrin mọ complain wọn ò ní fẹ́ kọkùnrin mọ complain pé ó ṣe wá dìbò ṣe bẹ́ẹ̀ so wọn ò fẹ́ kọ́ mọ gbádùn ẹ̀ lọ kí ọkùnrin yẹn gan mọ̀ ní feelings pé kíní yìí pọ̀ jù àbí kíní yìí mọ̀ ń fẹ́ wọn ò ní fẹ́ so ọkùnrin tó ní nǹkan ńlá ni wọ́n sábà máa ń gbádùn because wọ́n bá ní nǹkan ńlá tóbìnrin bá ṣe jùà tó ń da júìsì ti abẹ́rẹ́ yìí àwọn ọkùnrin tó ní nǹkan ńlá wọ́n yẹn sábà worry àwọn gan mọ́ sábà like ẹ̀ ṣóyè yín àwọn gan mọ́ sábà like ẹ̀ so ìdí tó fà á nìyẹn òun ló dífá fún pé ìwọ tí ó jẹ́ manageable medium ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin medium ni wọ́n má jẹ́ kí wọ́n pa ẹ́ ṣóyè yín má jẹ́ kí wọ́n pa ẹ́ medium ni ẹrù eléyìí tí mo tight yìí ẹrù èèyàn ni ṣóyè yín ẹrù èèyàn ni so ní agbára Ọlọ́run ká mo fẹ́ kí kíní tóbi at least you will enjoy fún ìyàwó rẹ wàá enjoy ara rẹ fún ìyàwó rẹ ṣóyè yín so ẹ mọ size yín so this is where I'm going to stop now tó bá di láìpẹ́ yìí àwa sọ̀rọ̀ láìpẹ́ I don't know when àwa sọ̀rọ̀ nípa èèyàn kan tẹ̀ sí mi ó ní àwọn obìnrin yes wọ́n mọ̀ pé ó ń gbọ́ program yìí pé àwọn obìnrin tí òun sábà mọ́ rí toast àwọn obìnrin tó ń bá tó yẹ pé tí wọn ò match òun tí wọn ò ṣe taste òun sorry tí wọn ò ṣe taste òun pé tí wọn bá ti bá wọn sọ̀rọ̀ wọ́n máa ń gbà fóun but àwọn tó jẹ́ pé taste òun ni tó ń fẹ́ràn wọn òun kì í lè ń bá wọn sọ̀rọ̀ it's a small thing so tó bá di next one màá wá fún ẹ ní tippings èmi ò sọ pé tí excuse me o tó bá rí ìyàwó tó làlàkíà tó jù rìgì tó fìrìgbọ̀n tó sì ṣe pé choice ẹni tó sì fẹ́ níyàwó ẹ̀rù wá ń bẹ àti bá a sọ̀rọ̀ mọ́ worry èmi upon by 2 next one máa wá kọ́ ẹ kò sọ́mọ náà ó gbà fún ẹ so this is on point by 2 using my words yes agbélépamọ́ ní sọ́dún kọ́mọ̀ sọ pé ẹ̀yin on point àwọn àmọ̀kan tó lè bí wọn nínú lórí YouTube yìí kílẹ̀ tó sọ yìí so bye for now so before I go ẹ bá fẹ́ travel ẹ bá fẹ́ lọ anywhere ní gbogbo ìgbésí ayé yìí ní sọ pé ìgbésí ọ̀run o ẹ bá fẹ́ lọ anywhere nílẹ̀ ayé tá a wà yìí ẹ kàn sí Alrof Travels and Tours so màá kọ nọ́mbà wọn sókè nísìnyí again ó dàbọ̀ now bye.